Hello, hi everyone. Welcome to Crossblock XTV. Please don't forget to subscribe, like, and share. Drop your comment down below. Hey, ó ga ọ ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ yìí mà ti tún bá bòmí yọ báyìí lórí ọ̀rọ̀ Oriyomi Hamzat àti Queen Naomi. Ọ̀rọ̀ stampede tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Hey, Gọ́vnà Seyi Makinde oríṣiríṣi àwọn àṣírí ló ń tú jáde báyìí o. Ohun táwa pè ní kékeré kì máa ṣe kékeré mọ́ kíní mà ti ń di ńlá báyìí. Hey, pẹ̀lú pé bọ́n ṣe ní pé Ṣèyí Mákindé ọ̀rẹ́ Oríyọmí Hamzat ni ẹ gbàgbọ́ ẹ̀yin tèmi kò má rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ rárá o. Kọ́lọ́n kó ṣàánú wa lórí ẹni tá a fi pé ọ̀rẹ́ wa tí ò ń ṣọ̀rẹ́ wa o. Awuyeye oríṣiríṣi ló ń lọ báyìí o, ẹ jẹ́ ká bá wọn ẹ jẹ́ ẹ listen kẹ́ gbọ́ nǹkan tí arákùnrin sọ, ẹ drop and like, ẹ drop comment yín. Níbi ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ni ọ̀rọ̀ tí ń jà ràn ilẹ̀, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú afẹ́fúnnilẹ́bùn àfúnnilẹ́bùn eléyìí tó mú kí wọ́n kó ọ̀gọ̀rọ̀ èèyàn jọ. Afẹ́fúnnilẹ́bùn àfúnnilẹ́bùn eléyìí tó mú kí wọ́n kó ọ̀gọ̀rọ̀ èèyàn jọ ní ìlú Ìbàdàn. Kíkó èèyàn tí wọ́n kó àwọn èèyàn jọ yìí kò dá lórí ohun méjì tó kọjá wípé báwọn abẹ́lé yóò ṣe dúró, kò dá lórí ohun méjì. Mo fẹ́ lo TikTok náà ni o. Kò dá lórí ohun méjì tó kọjá wípé àfúnnilẹ́bùn àfúnnilẹ́bùn eléyìí tó mú kí wọ́n kó gbogbo àwọn ọmọ Ìbàdàn jọ́njọ́ òní. Àmọ́ tó jẹ́ pé ibi dáadáa ló já sí àgbọ́dọ̀ sọ míì. Èmi tí ń tòótọ́ títí dàsìkò tá a wà yìí, Alhaji Oriyomi Hamzat àti olórí Naomi, àwọn méjèèjì ń bẹ ní àtìmọ́lé ọlọ́pàá. Tó bá dúró bí ń kọ́ títí di àsìkò tá a wà yìí. N ta lérò ni pé bó pẹ́ bóyá gómìnà dá sí i. Gómìnà sọ pé ẹjẹ́ àgbè báyìí, ẹjẹ́ àgbà báyìí. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí gómìnà gan sọ ó kọjá bẹ́ẹ̀. Torí tí gómìnà sọ ni pé àwọn ò pé kí ilé ẹjọ́ mọ̀ dá wọn lẹ̀ o, bí wọ́n bá fẹ́ dá wọn lẹ̀ kí wọ́n á mọ̀ tilé jẹ́jọ́. Àmọ́ ìgbẹ́jọ́ ó gbọ́dọ̀ wáyé lórí ọ̀rọ̀ ọ̀hún. Ọ̀tọ̀ ní tá rò pé gómìnà sọ, àmọ́ ọ̀tọ̀ ní tí gómìnà sọ, ọ̀tọ̀ ní tí a gbọ́ lẹ́nu gómìnà. Ẹ gbọ́ bó ti wù kó jẹ́ pé mi ò ní pè wá ní kọmpitítọ̀. Alhaji Oriyomi ní rédíò ńbàdàn, èmi náà iléeṣẹ́ tí ó làmìlaka ńbàdàn ni mo dì mú tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́. But ní yọ fact pé ká tó di competitor àti kọ́kọ́ jọ jẹ́ èèyàn aláwọ̀ dúdú ọmọ Yorùbá tàjọ ń sọ Yorùbá lẹ́nu. Radio business ọ̀tọ̀ nìyún pé senior colleague wa nínú industry ọ̀tọ̀ nìyẹn. Society humanity service ọ̀tọ̀ náà nìyún náà. Torí kí rédíò tó mọ jẹ́ rédíò, kí ó tó di pé a di colleague ní different companies, òun láti kọ́kọ́ jọ jẹ́ ọmọ ìyá tí wọ́n sì dúró nípò ẹ̀gbọ́n, tí wọ́n tún lè dé, tí wọ́n tún lè pé wọ́n dúró nípò aṣáájú. Kò wá sí bá a ṣe fẹ́ sọ lọ, tá a ṣe fẹ́ sọ bọ̀, tá a bá lùlù kò kàn wá, àmẹ́ tí ó tún kàn o. Ló fi jẹ́ wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́nìkan, bá a bá ní agbára tàbá ní nǹkan kan kápá táwa náà lè ṣe láti fi sọ̀rọ̀ tàbí láti fi dá sí kírú ẹni tí ń bẹ́nu ìṣòro yẹn ó lè kúrò ńbẹ̀, kò burú o. Bídèmí Margaret Ajayi, màmá ẹ dákun ẹ share fídíò yìí. Màmá kan pè mí láti ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ olórí Naomi
àti Alhaji Oriyomi Hamzat. Kí ni tí wọ́n sì pè mí lé lórí? Ohun tí wọ́n pè mí lé lórí náà ni wípé ọ̀nà bo la gbà, ìrìn kí la fẹ́ rìn, ìgbésẹ̀ kí la gbé tá a fi tètè yanjú tó wà nílẹ̀ yìí. Àwọn kan pé kálọ̀rì wá ìyá àwọn ọmọ tọ́rọ̀ kàn. Bá a bá wá ìyá àwọn èèyàn tọ́rọ̀ kàn, pé bí àwọn ìyá ọmọ tọ́ ìyá lọ́mọ láwọn ìyá tí ọ̀rọ̀ kàn yẹn, báwọn ìyá wọn bá ti pa àwọn òṣẹjọ́ nù mú pé èmi ò rò pé yẹn máa wọ́ọ̀kù. Ìdí tí mo sì fi sọ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yẹn ti kú lọ́rọ̀ àwọn ìyá lọ́mọ, ó ti dọ̀rọ̀ state, ìpínlẹ̀ ti gbà á. So kódà káwọn ìyá lọ́mọ gan sọ pé àwọn òṣẹjọ́ mọ́ báyìí níbi tọ́rọ̀ ìdédúró yìí, bí ìpínlẹ̀ bá sọ pé àwọn sì ń ṣẹjọ́ lọ, ẹjọ́ ń lọ náà nù o. Ìdí rèé tí mo fi wá lálẹ́ pé ẹ dákun ẹ̀yin àgbààgbà lẹ̀ yìí, kí ni tá a fẹ́ ṣe? Kí ni ìgbésẹ̀ tẹ́ rò pa lè gbé? Ọláyínká Abdullahi Abiodun, our all radio stations can't shut down just for 2 days. Rárá, wọn ṣe báwọn, wọn ṣe báyẹn. Ìbéèrè tẹ́ béèrè ni pé bó bá jẹ́ rédíò míì nírú tó ṣẹlẹ̀ sí, ṣàgídìgbò náà pa jẹnẹrétọ̀, ṣé wọn ò ní ṣiṣẹ́? Rédíò business ò kí ń wọ́ọ̀kì bẹ́ẹ̀ ṣe ń rò yẹn. Kódà kẹ́ni tó ní rédíò kó jọ́lọ́ ń pè, òyì tó pọ̀ jù tẹ́ ẹ lè ṣe ni kẹ́ ẹ dúró ìṣẹ́jú kan, because professionally ẹ lè shut down radio station because of any occurrence. Because imagine pé rédíò kan péré la ní gbogbo ìlú, ẹ wá shut rédíò down. How do you listen to the news? How do you get to know about things that is going on around you? So shutting down radio stations will never be an option. That one is considered invalid. I won't lie to you, because kò lè work. That's the truth. Ẹ má jà fàgùn juju. Ẹnìkan tí ẹ ń sọ fún mi ń jò ó ní pé bó bá jẹ́ rédíò mi ní irú ìṣẹ̀lẹ̀ sí, Alhaji Oriyomi wọ́n mọ̀ fi tajà lọ́ntìyàn ni mo pé bó bá fi tajà ó fi tajà náà nu. Selling point kálukú yàtọ̀. Gbogbo wa la mọ̀ pé láti day one controversy wà lára nǹkan tí Alhaji Oriyomi fi mọ́ sẹ́ẹ̀lì Àgídìgbò rédíò. Without mincing word, it is obvious. But rédíò tí mode of operandi tiwọn àbí policy tiwọn kò go by that route, ẹ lè ní kankan bẹ̀rẹ̀ lọ́sàn gan kí wọ́n máa fi rédíò wọn sọ pé ẹ gbọ́dọ̀ pa ni, ẹ gbọ́dọ̀ lù pa ni. Rárá, kò wọ́ọ̀kì báyẹn. Tó bá yẹ pé rédíò míì nírú nǹkan tó ṣẹlẹ̀ sí, t'Alhaji Oriyomi wá ń gbé kámẹ́rà tí wọ́n fi ń sọ̀rọ̀ pé irọ́ ẹ gbọ́dọ̀ it is expected. Ìdí ni pé lára àwọn tí wọ́n fi pilẹ̀ the radio Àgídìgbò is one of it ni lára nǹkan tí wọ́n fi pilẹ̀ rédíò tẹ́ ń pè l'Àgídìgbò ni controversy wà lára ẹ̀. So one of the things tí Àgídìgbò is known for is by publishing controversial issues. But àwọn rédíò tó kù, ìmí ò lọ in that line. Rédíò mi comedy náà fi mọ̀, rédíò mi news and current affairs náà fi mọ̀, rédíò mi indigenous contents ni wọ́n fi mọ̀. Ṣùgbọ́n the Àgídìgbò radio is known for controversy. So that one is settled. But nǹkan tá à ń sọ ń sìn ni pé bí àwọn tí ń sọ pé ká lọ bá àwọn òbí àwọn ọmọ yìí, ká lọ bẹ̀ wọ́n. Bí a bá lọ rèé bẹ̀ wọ́n, àkọ́kọ́ bí wọ́n bá gbà, ṣé ìpínlẹ̀ náà ó gbà?
because obviously now pẹ̀lú nǹkan tí gómìnà sọ ní àìpẹ́ yìí ó ti wà obvious pé ọ̀rọ̀ yìí ti kúrò ní ọ̀rọ̀ àwọn tí òbí àwọn ọmọ tó ṣaláìsí, ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ ìpínlẹ̀. Emirate Roland, kábíyèsí ànàgbàgbà ilẹ̀ Ìbàdàn should help us beg the governor. Only him have the final say on their matter. He don talk am yesterday. Make him remember the former governor. All power belongs to God. Well, lápá kan a ní blame gómìnà. Ṣé ẹ mọ̀ dí? The governor belongs to no one and he belongs to everyone. So lápá kan a lè sọ pé comment governor lórí ẹ̀ ò dáa, because the governor bá comment otherwise, àwọn òbí tọ́mọ wọn ṣaláìsí yẹn náà wọn a máa bínú by this time pé gómìnà ṣe lè sọ báwọn tó bá já àwọn ọmọ tí ń kọ́ ọlọ́ìdúrà ò ní jẹun ríru ẹ̀ wọ́n bá já àwọn ọmọ tí ń kọ́ ṣé wọ́n lè mọ sọ bẹ́ẹ̀. So and as a governor àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ ẹnu wọn ni, that's why they always choose their words carefully. Torí tí wọ́n bá ti jùlẹ̀ báyìí gbà ó di pé kẹ́mọ́ ó ti ń lọ káàkiri yóò máa àwọn èèyàn máa jẹ́ lẹ́nu until tán tún bá tó sọ mí. So lápá kan a lè fi gbogbo ara, and àwọn táwa reach out sí tá a mọ̀ kán lè bá wa bá gómìnà sọ̀rọ̀ tá a bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ bá wa bá gómìnà sọ̀rọ̀. Èsì tán ní gómìnà ń fáwọn ni pé ṣé tó bá jọmọ ti yín ṣé ẹ mọ̀ pè mí pé báyìí báyìí àbí báyìí báyìí, ẹ jẹ́ kí ilé ẹjọ́ ṣiṣẹ́ rẹ̀. Wọ́n lè sì tí gómìnà ń fọ̀ nìyẹn. So àǹtí gómìnà bá ń fọ ìsìn yẹn a lè sọ pé wọn ò fọ́ dáa. Ìdí ni pé ọ̀rọ̀ tán sọ yẹn lóòótọ́ pé ẹ̀yin tẹ́ ń bẹ̀ mí nísìn pé kí n dá sí kí n veto power kí n lo governor's card kí n fi free wọn kí ṣe tó bá jọmọ ti yín èyí tẹ́ fi ń pè mí pé n fi wọ́n lẹ̀ ẹ mọ̀ pè mí pé n lọ dá sẹ̀ríà fún wọn ni o. Torí pé kò sọmọ ti yín sìn, you could pick up your phone and tell me governor afẹ́kẹ̀ dá sí, ẹ jẹ́ kí court ṣiṣẹ́. Now our hands are tied. Our hands are tied. Mọ kí la fẹ́ ṣe báyìí. We don't know what to do right now. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ gómìnà. Èmi nígbàgbọ́ pé ẹlẹ́yinjú àánú ni gómìnà. Gómìnà ẹ rántí pé àwọn kan ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó le gan ju èyí tí àwọn aláàjì ṣe yìí, débi pé àwọn aláàjì ò ṣẹ̀. Àwọn aláàjì kàn fẹ́ ṣoore ni. Oore yẹn òun ló fẹ́ dàbí ẹni tó fẹ́ di bí báyìí. So ẹ jọ̀ọ́ ẹ bá wa ro the other side of this matter. Ẹ rò pé ká sọ pé kíní yìí ò tọ́nù di bó ṣe tọ́nù di yìí. By today àwọn èèyàn máa ṣàdúrà fáwọn èèyàn méjèèjì yìí ni.